Ẹ̀yin ìyẹn mọ̀ káàsán. Àní mo rántí ìgbà kan tí mò ń ṣiṣẹ́ ní private school kan ní Òṣogbo ńgbà yẹn. Ó ti pẹ́ o. Bóyá 2009, ó ti pẹ́ gan. Ó dà pé mo upload picture yẹn náà nígbà kan táwọn èèyàn ní bàtà mi, tán fi bàtà tí mo wọ̀ ńgbà ń ṣe yẹ̀yẹ́ báyìí. Mo rántí ìgbà yẹn. So, I wá resume new section. So, àwọn new set of students tá ní àbí pupils àwọn ọmọ, because it's actually a nursery and primary school. So, ọmọ kan aunty ẹ̀ wá béèrè lọ́wọ́ ẹ̀ pé kí lorúkọ rẹ o. Ọmọ bá sọ pé Esukemi lorúkọ tòun. Aunty ẹ̀ bá ní kó gbẹ́nu sọ́hùn. Esukemi wo? Wọ́n ṣe bá cancel ẹ̀ ní wọ́n bá kọ Olúwakẹ́mi sí. Wọ́n bá kọ Olúwakẹ́mi sí gbogbo ìwé ẹ̀, wọ́n bá ṣe everything. Wọ́n bá gbé típex lé tó ti kọ síbẹ̀, wọ́n kọ Olúwakẹ́mi sí. Wọ́n wá sọ pé èso ní kẹ́ o. Wọ́n pé wọ́n ṣàdúrà fún. Bó ṣe dijọ́ kejì bí bàbá ọmọ ń ṣe wá school nù. Pé wọ́n ṣà ní àwọn ni bàbá ọmọ yìí o. Aunty ẹ̀ bá lọ́lọ́run ṣe ohun. Ọlọ́run ló gbé yín wá o daddy. Ọmọ yín yẹn gbọ́dọ̀ mójútó. Àná tó dé ló lóun Jésù kẹ́mi. Bàbá ọmọ bá ní táwọn ṣe torí ẹ̀wà náà nù o. Pé ọmọ délé lánàá ló láǹtí òun bóun yí ó kọ tòun sí. Kó ní Esukemi pé ọmọ àwọn ò ṣe mistake o pé Esukemi ló kọ ẹ̀. Àwọn tán jẹ́ bàbá ẹ̀ gan, Èṣù fún sọ ló kọ wọn. Pé bàbá ń sì popular ń lu Èṣù fún sọ. So it became an issue. Àwọn other teachers, even proprietress torí school yẹn obìnrin ló ní. Proprietress náà bọ́ síta. Bàbá yẹn tó para fún wa ní o pé teacher tó bá change orúkọ ọmọ òun tó kọ pé tó change ẹ̀ kó lè Esukemi pé àwọn ọba teacher ń jà o pé kódà gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀ àtàwọn àbúrò rẹ̀ gan bí Èṣù tó ń Èṣù ṣe gbá Èṣù ṣàwo náà máa ń jẹ́ o. Ọ̀sùn Fúnkẹ́, Èṣù ṣe gbé Èṣù ṣàwo náà sún ọmọ. Pé so kí á báyìí kí wọ́n tètè pa kan kán bá yí kán bá change ẹ̀sìn tó lóhùn jẹ́ o pé kò ṣe mistake o. Pé tó mọ̀ ń jẹ́nu. Èmi sì rèé, èmi náà sá buwọ́ lẹ́rán mò ń wọ̀n. So teacher yẹn ṣá ní kán má bínú a sábẹ́ bàbá òun, bàbá Èṣù fún sọ́hùn bó ṣe lọ nù. So, mo wá ń rò lẹ́mi pé nígbà yẹn ẹ mọ̀ ọ̀rọ̀ yẹn ó ti pẹ́. But recently nígbà tán ṣe program kan recently tí mo rí táwọn bọ̀dá kan wọ t-shirt náà ní Èṣù is not Satan. Ó wá mú mi rántí incident yẹn pé ó dà ń pé Èṣù yẹn. Ó dà ń pé is an idol. Bí àwọn African powers kéékèèké, bí àwọn Ṣàngó, àwọn Ògún, Ọya, all these things. Probably it's just a name. Ṣé ẹ mọ̀ wípé ní ti scriptures tá bá fẹ́ sọ̀rọ̀ Èṣù, tá bá fẹ́ sọ̀rọ̀ devil àbí evil, Èṣù náà la máa pè. But there is a language barrier tẹ́ pé Satan, kò sí Yorùbá fún Satan àti devil. Èṣù náà lẹ máa pè pé ẹ̀mí Èṣù ọlọ́mọ jẹ́ arógun Èṣù ọlọ́mọ yẹn pé ẹ̀mí Èṣù kọ́lọ́mọ dún ọrùn. So, mo wá ń relate story yẹn pé ó dàbí pé bí òòṣà kan ni táwọn kan worship, táwọn kan ń sìn. Just like we have all these African powers kéékèèké yẹn. Because mo rántí incident yẹn gbà yẹn pé the baba was so serious about it pé Èṣù pé òòṣà ni nígbà yẹn. So, ìgbà tí mo wá rí kíní program tó ń ṣe yẹn, mo wá reason it together pé probably it's an idol that a lot of people see as an intermediary between àwọn àti Ọlọ́run. But nígbà tí ò sí another interpretation devil, Èṣù náà la máa pè. Meanwhile, in the real sense of it, tá bá pè Èṣù, that is the spirit tó ń cause aburú tó mú káwọn èèyàn hùwà burúkú yẹn. Ọlọ́run ti mọ̀ nǹkan tá mean. There those ones who have an idol tó ń believe pé kò kí ń ṣe evil Èṣù. Those ones to probably they have a name kí nǹkan yẹn jẹ́ in their own side. And I want to believe pé gbogbo ẹ̀sìn ló ní intermediary, ló ní nǹkan kan tó dàbí intermediary láàrin àwọn tí ń ṣe ẹ̀sìn yẹn àti Ọlọ́run gangan, the creator. So, mo wá believe pé gbogbo àwọn intermediary yẹn ni ò sí ní ààyè. Jésù nìkan ló yè. Torí tá bá kíyèsí, kò sí religion tí ò ní intermediary between them and God. But all those intermediaries are dead and they will remain dead till rapture. Tá bá dá padà sínú ti scriptures, a rí wípé Abrahamu tó jẹ́ baba ńlá àgbàgbọ́, ó ti kú. Mósè tó jẹ́ adarí ẹ̀sìn,
ẹ̀sìn àwọn Júù tí Jèhófà Ọlọ́run fún rẹ̀ gangan dá kalẹ̀. Mósè náà ti kú, òun náà sì wà bẹ́ẹ̀ until the day of rapture. It's only Jesus that is alive. Tó yẹ pé ó wà láàyè títí di ìsìn. So I want to believe pé that Christ that is alive is who is supposed to be between us and God. Because àwa ní peace pé a jẹ́ ọmọlẹ́yìn Kristi nítorí wípé a believe pé Kristi wà láàyè. Ó sì lè bá Ọlọ́run sọ̀rọ̀ nípa wa nígbàkúgbà. Nígbà tí àwọn yòókù tí wọ́n wà ní ojú irun ikú, ẹni tó ti kú kò sí nǹkan kan tó lè ṣe fún yàn. But someone that is alive can actually intercede on your behalf, pray for you, guide you, direct you, because he is alive. So I want to believe that it is that Christ that's supposed to be the intermediary between us and God, because Christ is alive. So I want to believe that we need explanation about some things before we will start jumping into conclusion that, oh, these people, they are serving devil. No, I want to believe we idol kan ni. So probably if people who are in that line will just look into the fact that all these things, probably they are not as much as mighty as God is, the real God himself. So I want to believe, because I remember that story that time. So so I want to believe that people might read different meanings to things, which in the real sense of it might not be true, but we have to create an atmosphere of peace whereby everyone is able to tolerate one another's view and belief, and a society that there is tolerance. And even if we want to try and present things to people to make people understand, we have to first show love. We have to show love first, and we have to be able to create an enabling environment that emboldens everyone to be able to express him or herself and religious belief and faith. So we believe in God, and we believe that salvation comes through Christ, and that is the bedrock of our faith as Christians. So I want to believe that we all owe ourselves the duty to love one another and also to understand with ourselves. So I want to believe that probably if my interpretation is not like that, some people might have a contrary opinion, but I want to believe pé èṣù yẹn ó yàtọ̀ sí èṣù normal, èṣù tí ń ṣaburú, tí ń ṣe tí ò dáa, tí ń ṣe evil probably. Thank you guys. Ẹ má jẹ́ ká gbàgbé àwọn ẹ̀ka ìpolówó ọjà wa: Oyomode Alternative Therapy, Lila Caps Nigeria Limited, YSR Company, Presence and Honey Paint, then Organ Building and Construction Company. Fún gbogbo àwọn olóríire tá a bá nílò either of them, ẹ jẹ́ ká díẹ̀ mú mi. Then àwa míì wà tá a ní nọ́mbà each of this company lọ́wọ́. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí a béèrè fún nọ́mbà wọn, ẹ má jẹ́ hesitate láti ask questions if we want. Ọjọ́ tá a bá máa ṣe live stream, á jẹ́ kí a mọ̀. Then àwọn ẹ̀kọ́ èdè Yorùbá wa tá à ń ṣe, a rí i pé gbogbo wa náà là ń gbádùn rẹ̀. So ẹ jẹ́ kí a máa tune in. Then a ti sọ̀rọ̀ nípa tí a bá ka irú inú ẹrú bàjẹ́. Then on Sunday a máa ka another ìtàn tó jẹ́ ìtàn dòwe náà ni. Ẹ ṣé gan. Love you. Bye bye.